Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ ǹlẹ́ ń bẹ̀ yẹn o, ṣàlàáfíà mo bá yín. Kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà mo tún gbé dé o, ẹ ǹlẹ́ ń bẹ̀ yẹn o. Èmi náà fọ̀rọ̀ mi lé ẹ lọ́wọ́ Èdùmàrè ọba mi ọba òkè. Ebenezer Obey bàbá látújọ bèrè ètò lẹ́nìí ẹ ǹlẹ́ ń bẹ̀ yẹn lẹ́ẹ̀kan sí i. Nínú ọdún tá a wà yìí mo fọ̀rọ̀ mi lé ẹ lọ́wọ́ Èdùmàrè ilé ayé mi bá mi tún ṣe má jẹ́ ń ṣìṣẹ́ má jẹ́ ń jìyà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi láàárọ̀ yìí àbí lọ́sàn-án àbí lálẹ́ tẹ́ ń gbọ́ kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà àti ti Nàìjà tí mo papọ̀ yìí ẹ wo ọ̀rọ̀ wa ọwọ́ Èdùmàrè ló wà àní tẹ́ àní ṣìṣe ẹ̀ ǹlẹ́ ń bẹ̀ yẹn lẹ́ẹ̀kan sí i. Àkọ̀tún oore ni kó o ṣe fẹ́mi Ọ̀túnba kò gbèrègbè orúkọ mi nìyẹn Dallas Nbílẹ̀ mi wà kókó inú ìwé ìròyìn kan bí ọdún kan sẹ́yìn báyìí la ti pò papọ̀ àmọ́mọ́ akọ̀ró náà ni pé a gbọ́dọ̀ sọ lẹ́nu ẹ̀jẹ̀ àmọ́ àgbọ̀ kókó inú ìwé ìròyìn láàárọ̀ yìí kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà bíi 5 la máa ṣàpapọ̀ àwa bọ́ sórílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tó dáa ju gbogbo àgbáyé àti wá sọ díẹ̀ nínú kókó inú ìwé ìròyìn bàbá Obey ẹ gbé sókè díẹ̀. Ilé ayé mi bá mi ṣe. Kí n tó wọnú kókó inú ìwé ìròyìn lọ láàárọ̀ yẹn jẹ́ n tún bèrè lẹ́ẹ̀kan sí iṣẹ́ ẹ ti lọ wo Borders ṣe ẹ ti wo Borders lórí Liberal TV èmi àti Mrs. Kògbèrègbè ńlá pò papọ̀ gbogbo ojú tó ti ń wò ó ló ti ń kan sára fún iṣẹ́ ọpọlọ tá a sọ kalẹ̀ ẹ lọ wò ó kẹ́yìn náà sọ tẹ́ rí kọ́ńbẹ̀. ẹranko tó ń jọba nínú igbó pọ̀. Ó ń pẹ́ kẹ́ ẹ tó gba iṣẹ́ lọ́wọ́ ọkọ mi ìyàwó kan lára àwọn ọlọ́pàá abodè ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí fún Grandpa Joe Biden orí ìwé CNN ńlá ti bá pàdé kùtùfẹ̀rẹ̀ láàárọ̀ yìí tóbìnrin yìí ń pariwo tọ́tọ́tọ́ ó ní ń pẹ́ kẹ́ ẹ tó gbaṣẹ́ lọ́wọ́ ọkọ mi Grandpa Joe Biden ó ní fẹ̀kàn tẹ́lẹ̀ ọkọ mi ó ṣeé ṣe kó ti kó àrùn COVID-19 nígbà táwọn ará Haiti tán débodè kí ló fà á Grandpa Joe Biden ní gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ bọ́n bá ti gba abẹ́rẹ́ COVID-19 lílé ní kẹ́ ẹ lé wọn lọ kẹ́ ẹ dẹ̀ gbaṣẹ́ lọ́wọ́ wọn ìyàwó arákùnrin yìí wá ní ń pẹ́ àfàìkàntẹ́lẹ̀ gan ọkọ mi ti kó COVID-19 torí iṣẹ́ takuntakun ló ń ṣe látìgbà táwọn ará Haiti tí wọ́n ti fẹ́ fi ọpá wọ orílẹ̀-èdè Amẹ́ríkà ọkọ mi ò mà wálé iṣẹ́ ló ń ṣe takuntakun tọ̀sán tòru ẹ tún wálé fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ń pẹ́ ẹ ti ẹ̀ gbà kọ́kọ́ mi lè wálé inú ìwé CNN láti rí láàárọ̀ yìí. láàrin àwọn ènìyàn ọmọ ìyá méjì máa bára wọn ṣọ̀tá. Pẹ́sidẹ́ǹtì ìlú France ìyẹn Nicolas Sarkozy France olórí orílẹ̀-èdè wọn tẹ́lẹ̀ ni o kò ń ṣe tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí yẹn ààrẹ orílẹ̀-èdè àná tìlú France Nicolas Sarkozy ó ń lọ ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n tuntun ló ń lọ ṣe báyìí á jẹ́ olórí orílẹ̀-èdè àkọ́kọ́ nílùú France tá a fẹ̀wọ̀n gbára lórí kíná ni ẹ̀ṣẹ̀ kí ló ṣẹ̀ wọ́n ní pé ní ọdún 2012 pé ibi tó ti rí owó tó fi campaign póun fẹ́ ṣe ààrẹ orílẹ̀-èdè ńjọ́ ní ìgbà tí ìwádìí lọ síwájú wọn ní kò ṣòótọ́ lórí àwọn owó yìí ibi tó ti rí àti pé èló ló ná èló ló ṣẹ́kù pé kò kọ́ torí ìdí èyí ó ṣeé ṣe kó fi ẹ̀wọ̀n ọdún 2 gbára mú wa ní ẹjọ́ ìgbà ogun la fẹ́ bẹ̀rẹ̀ yẹn lórílẹ̀‐èdè Nàìjíríà inú ìwé ABC ni mo ti bá pàdé láàárọ̀ yìí tìlú Amẹ́ríkà. ó yẹ ká kọ́kọ́ lára ẹni lára kìnìún. Àwọn ará ìlú Amẹ́ríkà ti tún lọ ń gba owó mi ò níṣẹ́ lọ́wọ́ mọ́ o láàárọ̀ yìí la pàdé gidigba bí òmíràn tó balẹ̀ sílùú Ìbàdàn tó ní ẹ wò ó àwọn èèyàn ti tún lọ ń gba owó mi ò níṣẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ ìlú Amẹ́ríkà pàápàá jùlọ láwọn orí ìpínlẹ̀ tó dángájíá bíi New York California nǹkan wọ́n ní ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń tò sọ́dọ̀ ìjọba pé ẹ fún mi lówó mi ò níṣẹ́ mọ́
kí ló fà á? Wọ́n nítorí pé COVID-19 ti tún ṣẹyọ. Báwọn èèyàn ń parọ́ ni o bọ́ ń sòótọ́ ni mi ò mọ̀. Ìgbọ̀njà dúpẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ ìpínlẹ̀ Amẹ́ríkà àti ìpínlẹ̀ ní lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó ń fáwọn èèyàn lówó pé mi ò níṣẹ́ lọ́wọ́. Naija alfa bò ní. Ẹ jẹ́ kí àwọn olóyún yín bẹ̀rẹ̀ sí ní gba abẹ́rẹ́ COVID-19. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àjọ CDC ní pé olóyún ò gbọ́dọ̀ gba abẹ́rẹ́ COVID, àmọ́ láti bí oṣù mélòó kan wọ́n ní wọ́n ti bọ̀wọ́ lù pé àwọn olóyún ẹ dákun ẹ máa gba abẹ́rẹ́, pàápàá jùlọ láàrin ọ̀sẹ̀ yìí wọ́n láwọn aláboyún bóyá èyí tó ẹ̀ṣẹ̀ tó lóyún lọ́wọ́ àbí èyí tó ẹ̀ṣẹ̀ bímọ tán ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń gbabẹ̀ lọ látàrí pé wọ́n gba abẹ́rẹ́ COVID-19. Ìjọba àpapọ̀ àti àpapọ̀ CDC ìyẹn àjọ tó ń rí sí àrùn àjàkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè Amẹ́ríkà wá ní ẹ jẹ́ káwọn èèyàn kó máa gba abẹ́rẹ́ COVID-19 o. Eléyìí ni máa fi ká etí ti Amẹ́ríkà ní máa fi ká kó lẹ̀ láàárọ̀ yìí. Dollar Tree ní kí n sọ fún yín pé alẹ́ báyìí la máa ń lé àgbàdo 3 lépìnì tá a tún máa fi àgbàdo 6 tá a máa tún fi ṣe ní ẹ̀. Àmọ́ bójú bá ti mọ́ bí bẹ́ẹ̀ kọ́ ló ti máa ń rí. Ǹjẹ́ gbọ́ wípé Dollar Tree ìgbòyìn tẹ́ mu Dollar Tree dáadáa inú ìwé ABC ni mo tún ti kà yẹn láàárọ̀ yìí pé Dollar Tree wọ́n ló ṣeé ṣe kẹ́ ẹ má máa rí nǹkan $1 rà mọ́. Ṣẹ̀ṣẹ̀ àmọ̀ pé tẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ bá ti wọ Dollar Tree gbogbo nǹkan tó wà ń bẹ̀ wọ́n $1 ni. Àmọ́ wọ́n ní tó bá fi tó bí ọjọ́ mélòó kan ó ṣeé ṣe kí àwọn pa òfin yẹn dà pé ọjà ọ̀fẹ́ yá bí ti tẹ́lẹ̀ mọ́ àti wípé nǹkan ń gbówó lórí. Tó bá rí bẹ́ẹ̀ ní táwọn ń tà ní 3 épìnì ó ṣeé ṣe kó máa di 100 àbí jù bẹ́ẹ̀ lọ. Ó ṣeé ṣe kẹ́ wọ $1 Tree kẹ́ má rí nǹkan $1 rà mọ́. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ kí n wá wo orílẹ̀-èdè Nàìjíríà lórílẹ̀-èdè tó dáa jù ní gbogbo àgbálá ayé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ bóun yìí kẹ́ mọ́jú sí mi orílẹ̀-èdè yẹn ó dángájíá. Ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí tó ń kù lọ́la dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ọjọ́ kìíní oṣù kẹwàá Nàìjà máa pé 61 bẹ́ẹ̀ ni ẹ kú múrálẹ̀ o. Ọlá báyìí fìlà mi gàgàgà ni ó jẹ́. Nínú ìwé Daily Independent ìlú Amẹ́ríkà mo ti dé tàárọ̀ yìí táwọn sínétọ̀ tí wọ́n parapọ̀ bí àwọn kọ̀ǹkọ̀ tó ń dún nínú odò kankan tí wọ́n wí pé Buhari pé Boko Haram ní tẹ́rọ́rìstì fún wa ká lè dojú ìjà kọ wọ́n. Ẹ jọ̀ọ́ kí ni Yorùbá tẹ́rọ́rìstì ẹ bá mi wádìí ẹ̀wò kẹ́jẹ́ kí n mọ̀ pé Boko Haram ní tẹ́rọ́rìstì fún wa ká lè gbógun tì wọ́n. Àwọn sínétọ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ fún Buhari láàárọ̀ yìí lójú ìwé kejì ìwé Daily Independent wípé ẹ sọ fún Buhari o bàbá ẹ jẹ́ ká kúkú mọ̀ pé Boko Haram terrorist ni wọ́n ká lè dojú ìjà kọ wọ́n bíi terrorist. Eléyìí wọ́n ti jọ ń fàjà tipẹ́tipẹ́ ṣùgbọ́n wọ́n ti sọ̀rọ̀ jáde láàárọ̀ yìí pàápàá jùlọ àwọn ìpínlẹ̀ àtàwọn gómìnà. Wọ́n ní ẹ jẹ́ kí ìpínlẹ̀ máa gba owó ní ìwọ̀n bó bá ṣe ń pa owó fún ìjọba àpapọ̀. Wọ́n ní láti ìgbà táyé ti dáyé nínú òfin iṣẹ́ ni wọ́n ń pín owó fún ìpínlẹ̀ bí èrò wọn ṣe pọ̀ tó ṣùgbọ́n àwọn ìpínlẹ̀ tí wọ́n ń gbowó jù yìí ṣíkíní ni wọ́n ń pa fún ìjọba àpapọ̀ wọ́n á sì gba gọbọi. Àwọn ìpínlẹ̀ tó wá ń kó owó jáde tí wọ́n ń pa owó gọbọi fún ìjọba àpapọ̀ wá ní ó tó gẹ́ẹ́. Ẹ jẹ́ kí oníkálukú máa gba owó lọ́wọ́ ìjọba àpapọ̀ ní ìwọ̀n bó ṣe ń pa owó fún ìjọba. Kódà ìpínlẹ̀ Èkó fohùn jáde, ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ̀lé, ìpínlẹ̀ Port Harcourt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn náà faraya pẹ́ gbọ́. Ẹ jẹ́ kí oníkálukú ìpínlẹ̀ sí ìpínlẹ̀ kó máa gba owó lọ́wọ́ ìjọba àpapọ̀ ní òṣùwọ̀n bó ṣe ń pa owó fún ìjọba àpapọ̀. Inú ìwé Daily Independent náà àti ìwé National Mirror ni mo tún ka eléyìí láàárọ̀ yìí. Àwọn ọlọ́pàá ń gbáradì fún ayẹyẹ ọjọ́ ìbí Nàìjíríà lọ́la. Wọ́n ní láti bí ọ̀sẹ̀ kan báyìí làwọn ọlọ́pàá ni wọ́n ti ń ṣe èèṣòbé káàkiri ní ìgbáradì fún ayẹyẹ ọjọ́ ìbí Nàìjíríà tó máa wáyé lọ́la ọjọ́ kìíní oṣù kẹwàá. Wọ́n ní àwọn ọlọ́pàá ní ẹ fọkànbalẹ̀ kò sí gìrì lóko kò séwu lóko àfi gìrì àparò. Wọ́n ní ẹ fọkànbalẹ̀ kò sí ohun tí ó ṣẹlẹ̀ digbí báyìí làwọn wà bí ìbọn pé bẹ́ẹ̀ bá gbọ́ gbìrì àwọn làwọn jẹ bẹ́ẹ̀ o pé kò sí wàhálà kankan
ayẹyẹ ọjọ́ ìbí ọ̀la fún Nàìjíríà ìgbádùn ló máa bọ́ sí. Ìtẹ́lọ́rùn báyìí ní bàbá wa, ṣùgbọ́n láàárọ̀ yìí tí mo fẹ́ kà yìí kò bá tẹ́lọ́rùn dé. wọ́n ní àwọn àjọ HEFAMA àbí HIFAMA àwọn yìí wọ́n ní wọ́n ti ilé ìwòsàn mọ́kàndínlọ́gọ́rùn-ún, bẹ́ẹ̀ ni wọ́n ti ilé ìwòsàn mọ́kàndínlọ́gọ́rùn-ún pa ní ìpínlẹ̀ Èkó. wọ́n ní látàrí pé àwọn ilé ìwòsàn yìí wọn kò ojú òṣùwọ̀n, àbí àwọn tó tiẹ̀ kojú òṣùwọ̀n nínú wọn ò forúkọ sílẹ̀ fún àjọ HEFAMA. àjọ HEFAMA dẹ̀ ni àwọn náà máa ń gbógun ti àwọn ilé ìwòsàn tí wọ́n kúnjú òṣùwọ̀n tó. láti oṣù kìíní dídé oṣù kẹjọ ọdún yìí wọ́n ní àwọn àjọ yìí wọ́n ti àwọn ilé ìwòsàn yìí pa lórí ẹ̀ṣẹ̀ pé wọn ò kúnjú òṣùwọ̀n ní ìpínlẹ̀ Èkó. ibì kan ṣáà láti mẹ́yẹ bọ̀ lápò. ó ṣeé ṣe kélé yìí kó fọ àwọn àjọ ilé ìwòsàn yìí mọ́ ní ìpínlẹ̀ Èkó. bí mo ti ń ká kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà tèní àti ti Nàìjíríà nílẹ̀, ẹ jẹ́ n ka eléyìí ká fi kásẹ̀ ńlẹ̀ o. ìjọba àpapọ̀ wọ́n fún àwọn bàbá ìkókó ní ọjọ́ 14 lẹ́yìn tí àwọn wọn bá bímọ tán. lánàá yìí lákà ayọ̀ abara bíntín fáwọn ọkùnrin ní ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. wọ́n ní bíyàwó wa bá ti bímọ tán o, wọ́n ní ẹ̀yin náà ẹ lè gba paternity leave. tẹ́lẹ̀tẹ́lẹ̀ maternity nìkan ló wà, ṣùgbọ́n ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti fún àwọn bàbá ìkókó tuntun ní ọjọ́ 14. wọ́n ní ọjọ́ 14 yìí á fún àwọn bàbá ìkókó yìí ní ààyè láti jọ dọ̀wọ̀kẹ́ pẹ̀lú ọmọ tuntun kan gbọ́mọjó kákọ kí bàbá àkókó àti ìkókó kó lè gbóhùn bàbá ẹ̀, torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ ìkómọ nìkan la máa ráwọn bàbá àkókó. àmọ́ ìjọba àpapọ̀ wọn náà ti bọwọ́ lù o pé tí ìyàwó bá ti bímọ, ọkọ náà kan jókòó sílé fún ọjọ́ 14 kọjọ kọwọ́ bomi kọjọ tọ́mọ. ó ṣeé ṣe kí eléyìí kó jẹ́ káwọn ọmọ kan tiẹ̀ lépo lójú díẹ̀ fáwọn bàbá wọn, torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà màámi nìkan náà ń lé kiri, wọ́n máa ń gbàgbé àwa bàbá. bóyá eléyìí á jẹ́ kí ìrẹ́pọ̀ àti okùn ìfẹ́ wa kó yí sí i. kókó inú ìwé ìròyìn tìlú Nàìjíríà tàárọ̀ yìí ẹ̀ ní rí mọ́jú báyìí. lórúkọ mi ò pé méjì Ọ̀túnba Kògbérègbè ni mò ń jẹ́ ẹ̀lẹ́ńbẹ̀ yẹn o. má gbàgbé pé láàárọ̀ ọ̀la ọjọ́ Jímọ̀ àtúnjọ pàdé. ọ̀la á kutu yọyọ agbádá mi á le, torí pé ayẹyẹ ọjọ́ ìbí Nàìjíríà àárọ̀ ọ̀la ni, ọ̀la la máa fi ṣe. kókó inú ìwé ìròyìn tèmi kásẹ̀ ńlẹ̀ nìyẹn o. ó tún dàárọ̀ la láṣẹ Èdùmàrè. ní kú sọ́nà bí èéfín, ní rí wàhálà, ẹni tí wàhálà kàn tí ó kàn yín kò ní kàn. wo ó tún dàárọ̀ la. bàbá òbí ó yá bàrìbà àbílẹ̀ ski bàbá ski bóbó ski bèbè. ìjó yìí pọ̀ jù, owó ga jù.